àwọn kan wọn ò mọ tí wọ́n gbé lọ́wọ́ nínú àwọn àpá ọmọ àlè lẹ́ni ó kéwú tí ọmọ yìí tó gbé lọ́wọ́ ọmọ àlè ni àfáà mi wá ń jáde pé òun ní bísínẹ́sì tó òun ṣe òun ta màálù òun ta sọ á bí ọ wípé ẹ̀ ń ta fìlà ẹ̀ ń ta bàtà mo ní sọ́ọ̀bù gàrí á wá béèrè lọ́wọ́ rẹ̀ pé owó tó fi pilẹ̀ òun bolo ti rí ìdí kéwú ló ti rí. ẹ dẹ́kun tó ní ọlọ́run bàbá Bàrígà ṣé àbá wa ayélujára kéwú ayélujára àgbà òkè ayélujára àgbà sáwọn kan tó ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n kọ́ àwọn àlùbáríkà yín lọ́pọ̀ ọ̀dà kéèyàn ọlọ́wọ́ rẹ lẹ́yìn ṣé ká ayélujára ẹ̀ ń bọ̀ wá àbá ẹ̀ ń bọ̀ ẹ dákun torí ọlọ́run ẹ ní ọmọ kéwú tẹ̀ ń kọ́ ẹ lọ wá sí abẹ́ẹ̀kọ́ àwọn jama alásàlátù ń bẹ ọjọ́ mẹ́ta záwíyà ń bẹ ọjọ́ mélòó ọjọ́ mẹ́rin odidi iṣẹ́ mẹ́rin lẹ́yìn nìkan ń ṣe pọ̀ tẹ́ni tí ń ṣiṣẹ́ ìjọba tó yẹ pé ẹni tí bá ń tíjì ní skul ẹyọ kan tí ń ṣe náà nù tíjà nìkan ní ṣe ẹ̀yin kan ní tíjà ẹ̀yin náà ń lẹ́kítọ́rà tíṣà sì ní ẹ̀ ń ṣiṣẹ́ ní àwọn skul secondary nkankan òun lẹ́ ń ṣe wọn ẹ̀ tún ṣe ní institution. àwọn kan òun tún ní jẹ́ ẹ̀sùn lóru ẹ̀ dákun tó ní ọlọ́run nǹkan báyìí ní ṣe wá abẹ́ ẹ̀ má sùn ẹ̀ ń dé ẹ̀ tún mú rẹ̀ ẹ̀ ṣàlùwàlá iṣẹ́ kan jù báwọn lọ. ṣé bọ́lá péjọba ọ̀kà wá fún ni ó yẹ kí gbogbo ìmáàmù mọ́sálásí ọmọ àgbà owó oṣù iṣẹ́ ni tọ́lẹ́ ni wọ́n bá ti jẹ́ ìmáàmù ẹ ti ní ọ̀gbọ́dọ̀ lọ́bi iṣẹ́ má kọ́ wá díjọ́ jimá kó ní ìmáàmù ń bẹ́ ń bí iṣẹ́ ẹni tí ó ké kútùbà jimá kọ́ wá wá ń di sìmẹ́ǹtì kọ́ máa ta sìmẹ́ǹtì àbí kọ́ gbọ̀ kadà lọ èyí wọn náà ti tó fún wa níṣẹ́ àwọn tọ́lọ̀ ń ṣàánú inú Islam àwọn ni kí wọ́n ṣàánú àwọn àfà wọ́n má já àwọn àfà ọmọ rìn lọ lè wà nǹkan lọ́dọ̀ kèfèrí mọ́ ẹ má jẹ́ wọn rò kó dìgbà táwọn bá ẹsẹ̀ folúgbòhùn gbà lọ́wọ́ yín ẹ fún Ọlọ́run fúnra yín ẹ ṣàánú àwọn ẹ fíìdì àwọn àfà wọ́n ti ní iṣẹ́ wọ́n ti lọ́fíìsì wọ́n ti ní ṣọ́ọ̀bù tí wọ́n ń jòkó sí irú bàbá wa yìí nìsín Ajakani àwọn ní báńkì bàbá Bàrígà ẹ̀yin lẹ dà gẹ́gẹ́ bí Tọ́lẹ́ abúnú Ubaydillah tá a nàbí pé ní Al-Fayyadul Jawad Tọ́lẹ́ abúnú Ubaydillah àbá ànábì fún láwọ́dù kí láwọ́dù tẹ fún bàbá yìí ẹ̀ tí fún láwọ́dù ẹ̀tún fún wa ní bàbá súnà bàbá àdínì gbogbo tí ń jẹ́ ilé ńlá ẹ̀yàn tí èyí náà ti tó oyè Abubakiri nù ni Abubakiri ni bàbá àdínì náà tọ́ba wá rí bẹ́ẹ̀ irú ẹni tọ́lọ̀ ń fi tì yín ní òjì ẹ̀ màlá bàbá Bàrígà òun ní òjì ẹ̀ màlá bọ́bá yẹ pé bẹ́ẹ̀ lọ́lọ́run bá fi rú àwọn báyìí ti àwọn àbá kọ̀ọ̀kan lẹ́nu ọ̀sẹ̀ wọn ẹyọ kan náà ti tó eri màlúù náà ó tó mú gàrí bẹ́ẹ̀ wọ́n bá ní yáwó lè ẹyọ kan náà ti tó àmọ́ àwọn àfá ò rí ìrànwọ́ lọ́dọ̀ mùsùlùmí àwọn olówó wa àwọn olówó mùsùlùmí ni wọ́n ń da owó lójú àwọn olówó kìrìsìtẹ́nì ilé ọlọ́run ni wọ́n ń náwó sí nínú ṣọ́ọ̀tì lẹ́ẹ̀tì bá pásítọ̀ tí ó ní can I say somebody can give kan 1 billion ẹnìkan ti pèdè rẹ̀ rí ẹni ó fún wọn ní 1 billion jọ mọ́ 35 years lọ nínú ṣọ́ọ̀tì ẹ̀yẹ bàbá yàrá ẹ bá dé jimá njọ ẹ hà náà ń sin jimá kẹ́ bíi 1 million ọ̀sẹ̀ tí ń bọ̀ wọn ní wa mọ́sálásí. àwọn àfáà ti níṣẹ́ iṣẹ́ tá ń ṣe ó ju iṣẹ́ àwọn tí ń ṣiṣẹ́ lọ́fíìsì lọ ẹni tí ń ṣiṣẹ́ ọ́fíìsì ẹnu sí ayé nìkan ni iṣẹ́ àlùkìyámọ̀ làwọn àfáà ń ṣe bí tọ̀hún bá ṣiṣẹ́ lọ tó ṣiṣẹ́ bọ̀ àfáà ni ó tò lẹ́yìn àfáà kí òun ni ọ̀kan nu